Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi níbi tí mo gbé ń ṣàlàyé bó ṣe lè ṣe calculus ní ìṣẹ́jú 5 ní èdè Yorùbá. Nínú fídíò tí màá ṣe lénìí, màá tẹ̀síwájú lórí integration of product wa. Ní fídíò eléyìí tó kọjá, mo fún wa ní ìbéèrè kan, mo ní ká ṣe é, àwọn wo ló ṣe é, ṣé ẹ dẹ̀ gbà á? Ó dáa, mo fẹ́ ṣe ìdáhùn rẹ̀, mo fẹ́ ṣe é fún wa. Ìdáhùn rẹ̀ kò le rárá, yóò tẹ̀lé àwọn ohun tá a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ náà ni. Má gbàgbé pé mo ní kó o tó tiẹ̀ ṣe nǹkan kan, wàá kọ́kọ́ wò ó pé sófin méjèèjì tí mo kọ fún wa lẹ́ẹ̀kan ṣó ṣiṣẹ́. Òhun ni pé tó bá jẹ́ pé fraction, wàá wò ó pé ṣé tó bá differentiate tìsàlẹ̀ yóò fún ọ ní tòkè. Tí ò bá possible, wàá wò ó pé ṣé tó bá differentiate tòkè náà ṣé yóò fún ọ ní tìsàlẹ̀. Tóhun náà bá wá ṣe é ṣe, wàá ṣẹ̀ lo integration by part rẹ, wàá dẹ̀ lo formula yìí, uv minus integral v du. Má dẹ̀ gbàgbé ohun tí mo ní wàá fi mọ priority order tó fi mọ mú u, òhun ni pé o kọ́kọ́ wò ó pé ṣé linex wà ńbẹ̀ tá a mọ̀ sí logarithmic function. Tó bá wà ńbẹ̀, wàá mú fi ṣe u rẹ. Tí ò bá sí ńbẹ̀, wàá wò ó pé ṣé x raised power kinní kan ń bẹ ńbẹ̀, bóyá x raised power 2 ni àbí x raised power 3 àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn rẹ̀, wàá wò ó pé c raised power x kó tó nǹkan àwọn bóyá sin, cosine àti tangent. Ǹjẹ́ téléyìí bá yé wa, tá a bá tẹ̀síwájú lórí ìbéèrè eléyìí, òhun ni pé kíní o, òhun ni pé e raised power 3x sin 3x, má gbàgbé pé fọ́múlà eléyìí òhun lá fi sí. Pẹ̀lú ohun tí mo ṣàlàyé síwájú nínú méjèèjì yìí nísìnyí, èwo lá mú fún u, èwo lá sì mú fún v wa. Ó rí i pé èyí tá mú fún u, tó bá wo priority order eléyìí tí mo ṣàlàyé sókè ńbí, òhun ni kíni o, torí pé kò sí ilé ńbẹ̀, kò sì sí x raised power kinní kan ńbẹ̀, òhun ni pé wàá mú e raised power 3x àti kíni o gẹ́gẹ́ bí u rẹ. Automatically ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ kíni o, dv rẹ, which is sin 3x. Má dẹ̀ sì gbàgbé pé mo ṣàlàyé pé èyí tó bá mú fún u, kí ló ṣe fún un? Wàá máa differentiate ẹ̀ láti fi get kíni, láti fi get du. Ìjẹ́ tá a bá differentiate ẹ̀ du dx mi, kí ni ó máa jẹ́? Má gbàgbé mo ti ṣàlàyé sókè pé tó bá fẹ́ differentiate, ó kọ́kọ́ differentiate eléyìí náà, yóò fún ọ ní 3, ó sì differentiate ìyókù ní mímú pé eléyìí àṣọ ni, yóò fún ẹ ní e raised power 3x. Ìwọ tó bá ti gbàgbé, lọ sínú àwọn fídíò mi eléyìí tí mo ṣe lẹ́yìn wá, ó bá ìdáhùn sí eléyìí ńbẹ̀. Lẹ́yìn náà, èyí tá a mú fún dv, á ṣe kíni o, á integrate ẹ̀ láti fi get kíni o, láti fi get v. Yóò máa fún ọ ní kíni, ó rí i pé tó bá integrate sin, má gbàgbé integral of sin is minus cos, but ó kọ́kọ́ integrate bọ̀dá yìí náà, yóò fún ẹ ní minus 1/3 cos 3x. Ó jẹ́ bó ṣe jẹ́ ńbẹ̀ un. Lẹ́yìn náà, ó wá fi wọ́n sínú àwọn fọ́múlà rẹ. Má gbàgbé pé o ní integral e raised power 3x sin 3x, òhun ni uv minus integral v du. Tó bá rí bẹ́ẹ̀, ó mean pé ó máa ṣe kíni o, ó máa fi ọ̀kọ̀ọ̀kan àwọn eléyìí tá a ti wá, ó máa fi wọ́n sínú ara wọn. Ó mean pé integral rẹ̀ ó máa jẹ́ u, which is e raised power 3x. Kí ni v wa o? Minus 1/3 cos 3x minus 1/3 cos 3x, àbí, multiply by du. My du is what? My du, tó bá wo bí báyìí, yóò máa fún mi ní kíni o, du is equal to 3 e raised power 3x dx, àbí? You have 3 e raised power 3x dx. 3 e raised power 3x dx. Ǹjẹ́ téléyìí bá yé wa, tó bá ṣe é síwájú sí i, ó rí i pé n tó máa ní ni kíni o, minus 1/3 e raised power 3x cos 3x, má bínú, ó ti ń rẹ pen mi bọ̀. Then má gbàgbé ohun tí mo sọ fún ọ náà pé tó bá ń ṣe nǹkan kan, tó bá integrate kan partially with respect to a variable, gbogbo àwọn constant tó ń bẹ ńbẹ̀ ó máa ṣe kíni o, ó máa gbá wọn dà síta. Ó mean pé gbogbo àwọn constant tá gbá jáde níbí báyìí, minus 1/3 àti 3, tàbí ká má tiẹ̀ kulẹ̀ dára wa láàmú, 3 àti 3 ti sòkò géra wọn. Tó bá gbé minus jáde, eléyìí ó di plus e raised power 3x cos 3x dx, e raised power 3x cos 3x dx.
ó rí pé àdánwò míì tún leléyìí àbí integral yẹn kàkà kó ṣe kinní kan sí líle ló tún lé sí so ó mean pé ó tún lo ìmíì náà uv minus integral v du láti fi ṣe wọ́n gbàgbé kí ni u rí ó jẹ́ tó bá kọ síbí ó rí pé u rí ó jẹ́ kí ni o e raised by 3x bákan náà àbí du rí ó tún jẹ́ kí ni 3 e raised by 3x dx àbí then ìkejì tó fi ṣe dv which is cos 3x ó mean pé v wa kí ni integral eléyìí ó jẹ́ 1/3 má gbàgbé pé integral cos òun ni kí ni o sin 3x tó wá padà síbí fọ́múlà ń bí báyìí ó máa ṣe kí ni ó tún fi síbẹ̀ yóò fún ẹ ní e raised by 3x cos 3x plus óyá kí ni u wa ó rí pé u wa ń bí báyìí á ní kí ni o e raised by 3x kí ni v wa o 1/3 má bínú 1/3 sin 3x minus integral kí ni v wa o 1/3 sin 3x multiply by kí ni du wa o 3 e raised by 3x dx ó rí pé àwọn méjèèjì ó ṣe kí ni wọ́n gẹra wọn tó bá kó wọn jọ eléyìí ó fún ẹ ní minus 1/3 e raised by 3x cos 3x plus 1/3 e raised by 3x sin 3x má gbàgbé tó o bá ń ṣe ẹni kí ló ó gbé àwọn tó jẹ mọ́ constant jáde 1 nìkan ni àbí o lè tún eléyìí kọ yóò máa jẹ́ e raised by 3x sin 3x ó rí pé kàkà kó le lára kinní kan ṣíṣe ló tún le sí ó rí pé tó bá wo ohun tá a ní níbí báyìí tó bá wo ohun tó tún kù integral burúkú tó tún wà yìí tó sì compare rẹ̀ pọ̀ mọ́ ohun tá a ti gẹ́ẹ̀tì sẹ́yìn ṣó ti yé ó rí pé tó bá wò ó dáadáa ohun tó tún padà sí òun gangan ni kí ni o òun ni question wa gangan ṣó ti yé ó rí pé tó bá tún ní kó tún tún ṣe tó ní kó tún tún ṣe báhun ló tún ṣe kí ni ló ṣe mọ gẹ́ẹ̀tì lọ yóò mọ repeat rẹ̀ so ó wá ní dára rí láàmú wá pé integral rẹ̀ ń gbọ́ pé integral question tá à ń solve ni kò lè pé ní i kò lè pé ní i so tó bá represent ẹ̀ pẹ̀lú i ó wá padà sí àwọn question tá à ń ṣe bọ̀ ṣó ti yé so ilé ọmọ fún mi ní ó rí pé ó mean pé tá a bá pè ní i ó mean pé tá à ń ṣe gan ni kí ni o i là ń ṣe bọ̀ àbí so ó mean pé i mi yóò mọ jẹ́ kí ni o minus 1/3 raised by 3x cos x plus 1/3 e raised by 3x sin x sin 3x then minus what minus i ó gbọ́dọ̀ fi i yẹn sí ó rí pé ó fẹ́ dàbí pé kò sí integral ńlẹ̀ mọ́ bẹ̀tà àti ìparí iṣẹ́ tó ló tún kó integral sínú wa pé eléyìí ní c1 plus c1 kò lè represent pé a ti integrate tán constant yìí sì nìyẹn o ṣó ti yé so lẹ́yìn eléyìí ìgbà tí ò sí nǹkan kan ńlẹ̀ tá a fi ṣe kí ló kọ ẹ̀ mọ́ ó lè jẹ́ n tún kọ yóò jẹ́ minus 1/3 e raised by 3x cos 3x plus 1/3 e raised by 3x sin 3x minus i plus c1 ṣó ti yé so tó bá mú i rẹ tó lọ gbé bá ń bì báyìí ṣó ti yé mi báyẹn ó mean pé eléyìí ó máa jẹ́ i plus i ṣó ti yé when you collect the like time minus 1/3 e raised by 3x cos 3x plus 1/3 e raised by 3x sin 3x plus c1 óyá tó bá rò papọ̀ kí leléyìí ó jẹ́ 2i àbí minus 1/3 e raised by 3x cos 3x e raised by 3x sin 3x plus c1 àbí so lẹ́yìn náà so o lè mú i rẹ which is integral gangan tá à ń wá fi subject of the formula yóò mọ fún ẹ ní 1/2 so ó fi multiply gbogbo àwọn eléyìí cos 3x plus 1/3
sin 3x plus c1. So tó bá wù ọ́ èyí tó common ńbẹ̀ náà o lè gbé jáde i rẹ̀ ó rí i pé tó bá gbé 1/3 jáde pẹ̀lú rẹ̀ torí ó wà nígun méjèèjì so 1/3 eléyìí ó kù minus e raised power 3x cos 3x plus e raised power 3x sin 3x plus c. Àbí? Then your I will now be 1/6 e raised power 3x sin 3x minus e raised power 3x cos 3x. So eléyìí ni answer yóò jẹ́. Bẹ́ẹ̀ ló ti mọ ṣe àwọn integral eléyìí tó bá jẹ́ pé ó ń repeat fúnra ara rẹ̀ yìí. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, mò ń gbà ọ́ níyànjú láti click lórí subscribe button kó o sì bá mi like ẹ̀ kó o sì share rẹ̀ pẹ̀lú. Mo ti ṣe àwọn fídíò míì náà ní èdè Yorùbá, ó bá wọn ní ìkànnì mi. Ǹjẹ́ tí ó bá rí bákan náà, a máa pàdé nínú fídíò tó ń bọ̀. O ṣeun.